Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yìí, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nà Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, a dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìnpadà fún yín torí pé ẹ̀yin ògo, ọlá àti agbára yẹ. A dúpẹ́ fún ìwàláàyè yín tó dájú tó sì péye. Ọlọ́run á gbé yín ga. Olúwa bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso ohun gbogbo. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa àti ọwọ́ àánú rẹ̀ lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣeun. Ènìyàn bá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́, a dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú onírúurú kókó ẹ̀kọ́ kí àjọ máa gbé wọn yẹ̀wò gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ lọ́wọ́, èyí tí a sísọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ náà ni ìtúsílẹ̀ ní tòótọ́. A ti gbé àlàyé kalẹ̀ pé ohun tá a pè ní ìtúsílẹ̀, kí ni Bíbélì sọ fún wa pé ìtúsílẹ̀ jẹ́? Kí ni ọ̀nà wo ni a gbà tú wa sílẹ̀? Nípa ta ni a gbà tú wa sílẹ̀? Báwo la ṣe lè dúró gẹ́gẹ́ bẹ́ni tá a tú sílẹ̀? Àti pé kí ni àwọn nǹkan wọn nì èyí tí a ṣe tí a fi mọ̀ pé a ti gba ìtúsílẹ̀ ní tòótọ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa. A jẹ́ kí a mọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Ọlọ́run alààyè nìkan òun ló ní agbára láti túni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ ìdèkídè kan, kúrò lọ́wọ́ ìjọba àrùn àpáàdì, kúrò lọ́wọ́ àwọn ènìyàn kéènìyàn tí ń bẹ nínú ayé yìí. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Sámúẹ́lì kejì orí 22, 2 Samuel 22:2, ó sọ pé Olúwa ni àpáta àti ìlú odi mi àti olùgbàlà mi. A dẹ̀ ti wo onírú ọ̀nà tí Ọlọ́run fi ń tú àwọn ènìyàn sílẹ̀ kúrò nínú ìdè. Ó ń tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, kúrò nínú ìdè ikú, kúrò nínú ìdààmú tàbí ìwàhálà tí ń bẹ nínú ayé yìí. Àwọn àlàyé tí a rí lábẹ́ májẹ̀mú láláì nìyí. Nígbà tá a wo májẹ̀mú tuntun, a rí kà ń bẹ̀ gbangba pé Jésù Kristi òun ni olùgbàlà wa. Olóyìnbó á sọ pé our deliverer. Jésù Kristi òun la fi ṣe olùgbàlà wa. A dẹ̀ rí àwọn ẹsẹ̀ Bíbélì májẹ̀mú láláì tó fi ẹsẹ̀ wa múlẹ̀. A sọ̀rọ̀ nípa pé Isaiah 59:20-29 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run yóò gbé Olúwa kan dìde ní Síónì pé yóò jẹ́ olùgbàlà wọn. A dẹ̀ ti rí ìwé Hòsáyà orí 13, Hósíà orí 13, 13:14. A dẹ̀ tún rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ Bíbélì májẹ̀mú tuntun. Nígbà tá a máa bí Kristi, a sọ̀rọ̀ pé òun yóò wá láti wá gba àwọn ènìyàn rẹ̀ là. Ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 21, Mátíù 1:21. A rí nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 18 sí 19. A rí nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 sí 36 sí ẹsẹ̀ 40.
àrí nínú ìwé Gàlátíà orí kìíní ẹsẹ̀ 3 sí 5 gbogbo àwọn ẹsẹ̀ bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nínú májẹ̀mú tuntun pé Jésù Kristi òun ni a fi ṣe olùgbàlà tàbí ẹni tí ó lágbára láti túni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ agbára òkùnkùn, àti fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Àwa rí pé a tún gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Jésù Kristi òun ni ó lágbára láti múni kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, àti ka ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 9 sí 10 ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Nípa kíni la fi mú bọ́ kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀? Òun ni nípa ikú, sísìnkú àtàjíǹde Jésù. A sọ pé nípa rẹ̀ ni a fi dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé a gbé sórí Kristi kó lè jẹ́ ẹni tí ó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì wá. A sọ fún wa pé agbára tí ń bẹ nínú ikú ó parun. A sọ fún wa pé ó pèsè ìdáríjì àti ìdáláre fún wa. A rí pé a wá ní ẹ̀mí titun nínú rẹ̀. A dẹ̀ sọ fún wa pé ó ṣì pẹ́ fún wa níbi tí a sọ̀rọ̀ dé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ nìyí. Lónìí a fẹ́ wo apá kejì ìtúsílẹ̀ ní tòótọ́. Apá kejì ẹ̀kọ́ ìtúsílẹ̀ ní tòótọ́ òun la fẹ́ gbéyẹ̀wò. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní májẹ̀mú titun Jésù Kristi ni Ọlọ́run fi ṣe ìtúsílẹ̀ wa kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìparun, kúrò nínú ikú, kúrò lọ́wọ́ agbára òkùnkùn gbogbo. A ti sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ ká wá wo àwọn ẹsẹ̀ bíbélì lọ́lọ́kan-ò-jọ̀kan tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni a rán láti mú wa kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹ ká máa wò ó lẹ́yọ̀kọ̀ọ̀kan. Kí ni ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 29 John 1:29 kí ni bíbélì kọ́ wa? Ẹ ká máa wo bíbélì lẹ́sẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ó ní ijọ́ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. A ti rí ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ tó fi hàn wá pé ohun tí Jésù Kristi wá ṣe nínú ayé yìí fún wa òun ni láti wá mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa fífi ara rẹ̀ rúbọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn. A ti rí kà nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 19 John 1:29. A rí kà níbẹ̀ pé ní ijọ́ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àti rí ẹ̀rí àkọ́kọ́ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni Ọlọ́run rán láti wá mú wa kúrò nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ ká tún wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn, ìwé Róòmù orí 5. Kàwé Róòmù orí 5. Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Róòmù orí 5 ká wo ẹsẹ̀ 6 sí 8 kí ni bíbélì wí. Mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 6 sí 8 kí ló wí. Ó ní nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún wa aláìhùwà bí Ọlọ́run. Ẹ kíyèsí ẹsẹ̀ 6 ní Kristi kú fún wa àwa aláìhùwà bí Ọlọ́run. Ẹ wo ẹsẹ̀ 7 nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún àwọn ènìyàn rere, bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti ikú. Ẹ wo ẹsẹ̀ 8 ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá hàn sí wa. Èyí ni pé ní ìgbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ó ti di ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi wá láti wá kú fún wa, láti mú wa kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, láti wá mú wa kúrò nínú ikú, láti mú wa kúrò nínú ìparun, láti mú wa kúrò nínú ìjọba ọ̀run àpáàdì, kó sì mú wa bọ́ sínú ìyè Ọlọ́run. Àti wo ẹsẹ̀ bíbélì méjì. Ẹ ká tún wo ẹsẹ̀ bíbélì kan sí. Ká wo Kọ́ríńtì kejì, ká wo orí 5, ká wo ẹsẹ̀ 21, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. Ẹ gbọ́ o. Nítorí ó ti fi ṣí ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nípasẹ̀ rẹ̀.
ta la fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, òun ni Jésù. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kí tó kà sí wa létí, nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa kí ó lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Jésù la fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa, gẹ́gẹ́ bí ohun tí ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21 kọ́ wa, 2 Corinthians chapter 5 verse 21. Ẹ ká tún wo ìwé Gàlátíà orí 1. À ń wo àwọn ẹsẹ̀ Bíbélì tó fi hàn wá pé Jésù Kristi wá láti máa wá mú wa kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. Ìwé Gàlátíà orí 1 kí a kíyèsí láti ẹsẹ̀ 3 sí 5. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa wa. Ẹni tí òun tìkálára rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Bàbá wa. Ẹ wo ẹsẹ̀ 5. Ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmín. Ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi la fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa, ẹni kó lè gbà wá kúrò lọ́wọ́ ayé búburú ìsinsìnyí, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Bàbá wa. So àwọn ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé Jésù Kristi lábẹ́ ìlànà májẹ̀mú titun, òun ni a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Ẹ ká tún wo ìwé Gàlátíà orí 2. Ẹ ká wo má bínú, ẹ ká lọ sí ìwé Hébérù orí 2, ká wò láti ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15, 14 to 15. Kàgbọ́n tọrọ lọ́sùn. Ó ní ǹjẹ́ ní ìwọ̀n bí àwọn ọmọ tilẹ̀ ṣe alábàápín ara òun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú sì ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú, èyí ni èṣù, kí ó sì lè gba gbogbo àwọn tí ó ti torí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Ẹ wo tí Jésù Kristi Olúwa wa tó wá ṣe fún wa, àti bí a ti rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ká tún wo Jòhánù kínní, ká wo Jòhánù kínní, kí a wo orí 2, kí a wo ẹsẹ̀ 2. Ẹgbọ́n tọrọ Ọlọ́run sọ. Ó ní òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì sì í ṣe fún wa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Bó ṣe lò lédè olóyìnbó yóò dùn mọ́. Ó is the propitiation of our sins. Òun ni a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan, bí kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. Ohun tá à ń sọ fún àwọn ènìyàn wa tó ń wò wá tó sì ń kíyèsí ọ̀rọ̀ tá à ń sọ ni pé ìtúsílẹ̀ ní tòótọ́. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi òun ni ó wá láti wá gbà wá kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Òun sì la sọ pé a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan, bí kò ṣe ẹ̀ṣẹ̀ aráyé pẹ̀lú. Kí nìdí? Ìdí ni pé a sọ fún wa pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Kristi la fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ Bíbélì èyí tí a ti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A rí kà nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 29, John 1:29, pé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run nìyí tó wá láti wá kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì láti kà sí wa létí. Ohun tá à ń sọ ni pé ìtúsílẹ̀ ní tòótọ́, a lè rí ìtúsílẹ̀ ní tòótọ́ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Nítorí Jésù Kristi náà sọ, ó ní bí ọmọ bá sọ yín di òmìnira, ó ní ẹ̀yin yóò di òmìnira ní tòótọ́. Òmìnira, ìtúsílẹ̀ ó ń bẹ lọ́dọ̀ Jésù Kristi, ìgbàlà ń bẹ lọ́dọ̀ Jésù Kristi Olúwa wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí tó sọ nípa ìtúsílẹ̀ ní tòótọ́. Kò sí ìtúsílẹ̀ tó ga jùlọ ní gbogbo ayé pé Kristi gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, ó sì mú wa bọ́ kúrò lọ́wọ́ ikú, ó mú wa bọ́ kúrò lọ́wọ́ isà òkú, ó sì mú wa sí ìyè Ọlọ́run nípasẹ̀ rẹ̀. Kò sí ìtúsílẹ̀ tó ga ju ìtúsílẹ̀ yìí lọ.
òun sì ni ìtúsílẹ̀ tòótọ́ tí a nílò gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ láti bá Ọlọ́run sinmi ní ìkẹyìn ọjọ́. Ẹ̀yin ènìyàn wa tí àjọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, Ọlọ́run fẹ́ kí a mọ̀ pé ìtúsílẹ̀ tá a nílò òun ni Jésù Kristi Olúwa wa. Ìbéèrè ni pé báwo ni a ṣe lè gba ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi? Báwo la ṣe lè gba ìtúsílẹ̀ tí Jésù Kristi fi wá tú wa sí ètò ipa tirika náà ọ̀rọ̀ Ọlọ́run pé òun ni a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. A rí kà pé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí a rán láti wá mú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé nípa ikú rẹ̀ kí àwa kó lè ní ìgbàlà rẹ̀. A rí kà pé ẹnikẹ́ni tí kò mọ ẹ̀ṣẹ̀ rí, òun la fi ṣe ẹ̀ṣẹ̀ fún ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí kí a lè jẹ́ òdodo Ọlọ́run nípasẹ̀ rẹ̀. Kọ́ríńtì kejì orí 5:21. Ìbéèrè ni pé ọ̀nà wo ni Jésù Kristi ti fẹ́ fi tú wa sílẹ̀ nígbà tó pọ̀ fúnra ara rẹ̀ ti tú wa sílẹ̀ nípa kíkú fún wa? Ọ̀nà wo ló wá gbé kalẹ̀ pé ní tí a bá ṣe wọ́n a ó gba ìtúsílẹ̀ ní tòótọ́? Ẹ̀yin tí àjọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀ nílé, ẹ jẹ́ kí a tẹ́tí sílẹ̀ dáradára. Ọ̀nà wo ni Jésù Kristi gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ ṣe láti gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ ìparun, kúrò lọ́wọ́ ìdájọ́ tí ń bọ̀ sórí àwọn aláìgbàgbọ́ ọkùnrin àti aláìgbàgbọ́ obìnrin? A ti rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi ti tú wa sílẹ̀. Òun ni ọ̀dọ́ àgùntàn náà tí ó wá láti wá kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Òun náà ni ẹni náà táwọn bí tí ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 21, Mátíù 1:21. A dẹ̀ tún rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé òun ni ó ru ẹ̀ṣẹ̀ wa ní tí kò mú ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí kí àwa kó lè jẹ́ òdodo Ọlọ́run nípasẹ̀. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. A sì rí kà nínú àwọn ẹsẹ̀ Ọlọ́run pé nípasẹ̀ ikú rẹ̀ kí àwa kó lè rí ìgbàlà gbà. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì ti fi ẹsẹ̀ múlẹ̀ pé ohun tí Ọlọ́run rán Kristi láti wá ṣe nínú ayé ó ti ṣe fún wa, ó sì ti fi ìlànà kalẹ̀ bí àwa náà yóò ṣe rí ìtúsílẹ̀ gbà. Ǹjẹ́ a ṣetán fún ìtúsílẹ̀ Ọlọ́run? A gbọ́dọ̀ ṣetán, torí pé bí a bá fẹ́ láti gba ìtúsílẹ̀ ní tòótọ́, a gbọ́dọ̀ gba ẹni tí a ti pàṣẹ rẹ̀ tú wa sílẹ̀, tí ń ṣe Jésù Kristi Olúwa wa. Kí ló ní ká ṣe ká tó lè gba ìtúsílẹ̀? Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ti gbé ìlànà ìgbàlà kalẹ̀ nínú rẹ̀, èyí tí ó ṣe pàtàkì fún wa láti ṣe. A ti ka ẹsẹ̀ Bíbélì nínú ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 1 sí 4 pé ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde nítorí ẹ̀ṣẹ̀ wa. Ọ̀nà wa ló gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ ṣe láti gba ìtúsílẹ̀ ní tòótọ́. Ó ní pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí la fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Tá a gbọ́dọ̀ gbọ́ ni pé Jésù Kristi ó kú, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta fún ìgbàlà àti ìdáǹdè gbogbo eré ènìyàn. A gbọ́dọ̀ gbọ́. A gbọ́dọ̀ gbọ́ pé nípasẹ̀ rẹ̀ la fi lè ní ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. A gbọ́dọ̀ gbọ́ pé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nínú èyí tí a fi lè gbanilà bí kò ṣe orúkọ Jésù. A gbọ́dọ̀ gbọ́. A gbọ́dọ̀ gbọ́ pé gbogbo tá a nílò pátá láti ní oore ọ̀fẹ́ sí Ọlọ́run àti fi fún wa àti ṣe láṣẹ pé nípasẹ̀ Kristi. A gbọ́dọ̀ gbọ́. Torí ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 Romans 10:17 ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run pé nípasẹ̀ Kristi la fi lè ní ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, ni Ọlọ́run fi lè dárí ẹ̀ṣẹ̀ wa àtijọ́ jì wá tí a bá ṣetán láti wá sí ọ̀dọ̀ rẹ̀ nípasẹ̀ Kristi. A gbọ́dọ̀ gbọ́. A gbọ́dọ̀ gbọ́ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí orúkọ lábẹ́ ọ̀run ní èyí tí a fi lè gbanilà. A gbọ́dọ̀ gbọ́. A gbọ́dọ̀ gbọ́. Torí pé ìwé Róòmù orí 10
ẹsẹ̀ kẹtàlélógún sọ fún wa pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ àwọn nǹkan wọ̀nyí. Ó gbọ́dọ̀ yé wa. A gbọ́dọ̀ gbọ́. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ kẹtàlélógún ló sọ. Ó ní báwo la ó ṣe gbọ́ láì bá sí pé a wàásù rẹ̀ fún wa. Kò sí bá a ṣe lè di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ìlànà tó Olúwa gbé kalẹ̀ tá ò bá tẹ̀lé ọ̀rọ̀ mímọ́ Olúwa tàrí nínú Bíbélì. So a gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀ṣẹ̀ wa tó yà wá nípa láàrin àwa àti Ọlọ́run ti rán Jésù ọmọ rẹ̀ láti wá kú fún wa, láti wá mú àlàfo tó wà láàrin ènìyàn àti Ọlọ́run láti wá mú papọ̀ nípasẹ̀ ikú Kristi. A gbọ́dọ̀ yé wa, a gbọ́dọ̀ gbọ́. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn tí Jésù Kristi ní a gbọ́dọ̀ ṣe láti rí pé a rí ìtúsílẹ̀ gbà ní tòótọ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Kristi. Èkejì, a gbọ́dọ̀ gbàgbọ́ pé gbogbo tá a kọ àkọsílẹ̀ pé Kristi wá ṣe lóòótọ́ ló ṣe wọ́n. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ìwé Hébérù orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, Hebrews 11:6. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wu Ọlọ́run, nítorí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fún àwọn tó bá fi ara balẹ̀ wá. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ kí a tó lè di ẹni tí a tú sílẹ̀ pátá kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ìparun. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ sí Jésù Kristi Olúwa pé nípasẹ̀ rẹ̀ la ó fi gbà wá là. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 24 John 8:24. Ó ní tí ẹ̀yin bá gbàgbọ́ pé èmi ni. Ó sọ̀rọ̀ nípa pé wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ pé òun ni ẹni náà tí Ọlọ́run láti wá gbà wá. A gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbàgbọ́ pé Jésù Kristi nípasẹ̀ rẹ̀ la fi lè ní ìgbàlà Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ la fi lè ní ìdáǹdè, nípasẹ̀ rẹ̀ la fi lè bọ́ sí tòsí Ọlọ́run. Jésù ni aládènà láàrin àwa àti Ọlọ́run. Ohun tí ìwé Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 5 kọ́ wa nìyí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìgbésẹ̀ tó tún ní kí a gbé kí a tó lè jẹ́ ẹni tí a tú sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ ìparun tí ń bọ̀ sórí àwọn ọkùnrin àti ọmọbìnrin aláìgbàgbọ́. Ó ní pé a gbọ́dọ̀ ronúpìwàdà. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé. Èyí tí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 kọ́ wa. Ó ní àwọn iṣẹ́ ti ara tó fi ara hàn tí ń ṣe wọ̀nyí. Ó bẹ̀rẹ̀ sí dárúkọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Ìbọ̀rìṣà wà ńbẹ̀, ìlara wà ńbẹ̀, ìjà wà ńbẹ̀. Ó bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn iṣẹ́ ti ara. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú wọn. A gbọ́dọ̀ ṣetán láti yí padà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Gbogbo ìgbà àti àkókò tá a lò nínú ẹ̀ṣẹ̀ ti tó gẹ́. Jésù ń pè wá. Ìwé orin wa kan ló sọ pé padà ṣáko sílé rẹ. Bàbá rẹ ló pè ọ́. Má ṣe alárìnkiri mọ́ nínú ẹ̀ṣẹ̀ àti òṣì. Padà. Ọlọ́run pè wá pé a padà sí ọ̀dọ̀ rẹ̀. Ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó fẹ́ kí a yí padà sí ọ̀dọ̀ òun. Ó ń béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa. Kristi sọ̀rọ̀ nípa ìrònúpìwàdà. Ìwé Lúùkù orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3. Ó ní bí ẹ̀yin kò bá ronúpìwàdà, ó lẹ́yìn yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ohun tí Kristi sọ nìyí. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 sì sọ fún wa pé Olúwa kò fi lé rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa. Bí a bá fẹ́ gba ìtúsílẹ̀ ní tòótọ́ lọ́dọ̀ Jésù Kristi Olúwa wa, ó gbà pé kí a gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbà pé ká jẹ́ onígbàgbọ́, ká gbàgbọ́. Ó gbà pé kí a ronúpìwàdà kúrò lọ́wọ́ onírúurú àwọn ẹ̀ṣẹ̀. Ohun tó tún ṣe pàtàkì jùlọ ó ní ẹ̀ṣẹ̀ àdámọ̀, ẹ̀kọ́ èké tó gbajúgbajà nínú ayé lónìí. Ọlọ́run a gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú wọn. Ká tó lè jẹ́ ẹni tí a tú sílẹ̀ pátápátá
lọ́dọ̀ Kristi ká gba ìtúsílẹ̀ tí Kristi mú wá fún wa. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. A rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 8 ní ìgbà tí Fílípì tí ó wà lórí kẹ̀kẹ́ pẹ̀lú ìwẹ̀fà Ethiopia. A rí kà pé bí wọ́n ti lọ lójú ọ̀nà wọ́n dé ibi omi kan, ìwẹ̀fà sì sọ fún Fílípì pé wò ó, omi nìyí, kí ni ó ń dá mi dúró láti ṣe ìbáptísì? Fílípì sì sọ pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn a lè báptísì rẹ. Ìwẹ̀fà sì dáhùn pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Wọ́n sì pàṣẹ kí kẹ̀kẹ́ ó dúró jẹ́, àwọn méjì sì lọ sínú omi, a sì báptísì rẹ̀. Ohun tá a rí kà nínú ẹ̀sọ̀ Ọlọ́run nìyí, ìwé Iṣẹ́ Àpọ́sítélì orí 8 láti ẹsẹ̀ 36 sísàlẹ̀ ìtaríkà nìyí. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, àti wípé nípasẹ̀ rẹ̀ la fi lè jẹ́ ẹni tí a ń gbàlà, tí ó sì rí ìtúsílẹ̀ gbà lọ́wọ́ ikú, isà òkú àti ìparun tí ń bọ̀ sórí àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin aláìgbàgbọ́. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́. A rí kà nínú ẹ̀sọ̀ Ọlọ́run tí Kristi fúnra ara rẹ̀ kọ́ wa nínú ìwé Mátíù orí 10 verse 32 and 33. Ó ní ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. A nílò rẹ̀ bí a bá fẹ́ ìtúsílẹ̀ tí Kristi Jésù mú wá fún wa nípasẹ̀ Ọlọ́run. A nílò ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a gbàgbọ́, kí a ronúpìwàdà, kí a sì fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A nílò kí a jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. A nílò ká jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ẹnikẹ́ni tó bá ń kẹ́kọ̀ọ́ pé ìrìbọmi ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, ó ń kẹ́kọ̀ọ́ èké, kò kẹ́kọ̀ọ́ ti Kristi. Kí lẹ̀kọ́ ti Kristi sọ? Ẹ jẹ́ ká wo Bíbélì nípa ìrìbọmi. Ẹ gbọ́ tí ẹ̀kọ́ Kristi kọ́ wa nípa ìrìbọmi. Ìwé Máàkù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16. Kí ni ẹ̀kọ́ Kristi kọ́ wa nípa ìbáptísì? Kí ni Kristi fúnra ara rẹ̀ kọ́ wa? Ẹgbọ́n tó Olúwa sọ, ẹgbọ́n tó sọ ní verse Mark 16:15 and 16. Ó ní ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì báptísì rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Kristi fúnra ara rẹ̀ sọ ni. Ẹjọ́ ẹ̀ka tún wò Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ní ọjọ́ tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì wàásù ìrere àkọ́kọ́ ní ọjọ́ náà. Kí ni wọ́n wàásù fáwọn ènìyàn pé kí wọ́n ṣe kí wọ́n kó tó lè di ẹni ìgbàlà? Ẹ wo Acts chapter 2 verse 38. Kí ni Bíbélì sọ? Pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì báptísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí Pétérù sọ ni, ṣé wọ́n ṣe àbí wọn ò ṣe? Ẹ wo verse 41 Iṣẹ́ Àpọ́sítélì orí 2. Nítorí àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a báptísì wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 25 ọkàn kún wọn. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bí ẹnikẹ́ni bá fẹ́ gba ìtúsílẹ̀ lọ́wọ́ Jésù Kristi, ó gbọ́dọ̀ gbọ́ pé nípasẹ̀ Kristi la fi ìgbàlà rán sí gbogbo ìran ènìyàn. Nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run gbé dìde láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa kí Kristi fún ara rẹ̀ fi ara rẹ̀ ṣe ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tó wá láti wá kó ẹ̀ṣẹ̀ ara rẹ̀ lọ. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé àìmọ̀ Ọlọ́run àti ìgbé ayé àìní ìfẹ́ sí ọ̀rọ̀ Kristi. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́. Bẹ́ẹ̀ la gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Bí ẹnikẹ́ni bá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìrìbọmi ò ní kankan ṣe pẹ̀lú ìgbà, kò tẹ̀lé ẹ̀kọ́ Kristi, kò tẹ̀lé ẹ̀kọ́ Ọlọ́run tá a ti fi hàn yín nínú ẹsẹ̀ mímọ́ Olúwa. Kò sí àwọn tó di ẹni ìgbàlà nínú ìsìn ìlànà ìsìn Bíbélì tí wọn ò gbé ìgbésẹ̀ ìbáptísì. Ọ̀nà tá a fi gbà wá là ní àkọ́kọ́ nìyí tí Kristi gbé kalẹ̀ nìyí pé a gbọ́dọ̀ fi di ẹni ìgbàlà. Èkejì, Ọlọ́run nípasẹ̀ Kristi tí ó ti wá gbé ibi kan kalẹ̀ fún wa pé níbẹ̀ ni gbogbo àwọn ẹni tí à ń gbàlà níbẹ̀ ni wọ́n gbọ́dọ̀ wà. Nípa pé àwọn tó bá tẹ̀lé ìlànà tí a ti kà pé wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbà á gbọ́, wọ́n ronúpìwàdà, wọ́n fẹ́ ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ṣe, a sì báptísì wọn. Ọlọ́run ti gbé ibi ìgbàlà kankan, ibi ààbò tàbí ibi ìpamọ́ kan kalẹ̀, safe place fún gbogbo àwọn ẹni tí à ń gbàlà.
èyí tí ń ṣe ìjọ rẹ̀. Kí ni Bíbélì kọ́ wa? Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ tí ó kẹ́yìn. Bíbélì ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ẹsẹ̀ yẹn kọ́ wa pé àwọn ẹni tí à ń gbàlà, àwọn wọ̀nyí là ń yàn kún ìjọ. Ìyẹn túmọ̀ sí pé ìjọ jẹ́ gbogbo àpéjọpọ̀ àwọn ẹni tí à ń gbàlà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ikú, kúrò lọ́wọ́ ìparun tí ń bọ̀ sórí àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin aláìgbàgbọ́. Ìjọ jẹ́ ibi ààbò fún àwọn ẹni tí a ti gbàlà. Ìjọ jẹ́ ìjọba Ọlọ́run nínú ayé. Tá bá dẹ̀ kíyèsí Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Olúwa, ìjọ kan ni Jésù Kristi gbé kalẹ̀. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ìwé Kólósì orí 1 ẹsẹ̀ 13 ó sọ fún wa pé ó ló ti mú wa kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ẹ ká wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kí a kà á sí wa létí. Ìwé Kólósì orí 1 nígbà tá a wo ẹsẹ̀ 13 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún wa. Ẹ gbọ́ o, ó ní ẹni tí ó ti gbà wá lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, wo ẹsẹ̀ 14, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run ẹ ṣeun. So ìta ń sọ ni pé ìtúsílẹ̀ ní tòótọ́ ó ń bẹ lọ́dọ̀ Jésù. Kristi sì ti sọ tá a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà. Kristi sì ti gbé ìjọ rẹ̀ kan ṣoṣo kalẹ̀ pé gbogbo àwọn ènìyàn tó fẹ́ láti gbà á, láti dúró nínú ìfẹ́ rẹ̀ gbọ́dọ̀ wà. Òun kọ́ ló gbé onírú ìjọ ìyapa kalẹ̀ o. Ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ìjọ náà ni tirẹ̀ torí pé òun ló ní, kì í ṣe tiyín, kì í ṣe ti ẹnikẹ́ni, kì í ṣe ti ọkùnrin kan, kì í ṣe ti pásítọ̀ kan, kì í ṣe ti orílẹ̀-èdè kan, kì í ṣe ti ìlú kan, bí kò ṣe ti Kristi. Kristi náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ Matthew 16:18, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. Ní tí Kristi sọ ni. Nígbà tá a sì kíyèsí ìwé Róòmù orí 16, Romans 16:16, Paul sọ níbẹ̀ pé ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ìta rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni, ìkan la rí nínú Bíbélì, ìjọ kan, ìjọ Kristi kan la rí nínú ibẹ̀ lọ́lọ́run fi ìgbàlà rẹ̀ sí fún ọkàn àwọn olóòótọ́ tó ṣetán láti gbà á àti láti dúró nínú rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ó gbọ́dọ̀ yé wa bá a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìtúsílẹ̀ ní tòótọ́ ó ń bẹ lọ́dọ̀ Kristi. Ìgbàlà tó gbé kalẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé. Tá a bá ti tẹ̀lé ìgbàlà tó gbé kalẹ̀ a ti tú wa sílẹ̀. Tá a bá sì tún tẹ̀lé ìjọ májẹ̀mú tuntun, tá a wà nínú ìjọ májẹ̀mú tuntun tó gbé kalẹ̀ a tú wa sílẹ̀. Tá a sì tún tẹ̀síwájú nínú ìwà òdodo títí Kristi yóò fi padà dé àti gba ìtúsílẹ̀. Ẹnikẹ́ni tí a bá ti gbà kúrò lọ́wọ́ ìjọba òkùnkùn bọ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ó gbọ́dọ̀ lóye iṣẹ́ Sátánì, ó sì gbọ́dọ̀ làkàkà láti yà kúrò lọ́dọ̀ Sátánì. Kí ni Bíbélì kọ́ wa? Ìwé Jòhánù kínní, ẹ gbọ́ o, ìwé Jòhánù kínní orí 3 nígbà tá a kíyèsí ẹ wo ẹsẹ̀ kínní, ẹgbọ́n tó sọ. Ó ní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a ń pè wá ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni àá sáà jẹ́, nítorí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀ olùfẹ́. Ọmọ Ọlọ́run ni àwa ń ṣe nísinsìnyí, a kò sì ti fi hàn wá bí àwa ó ti rí. Àwa mọ̀ pé ní ìgbà tí òun bá farahàn a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹnikẹ́ni tó bá ń gbé nínú rẹ̀ kì í dẹ́ṣẹ̀, ní ẹnikẹ́ni tó bá sì ń dẹ́ṣẹ̀ kò rí, bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ẹni tó bá ń ṣe òdodo ó já sí olódodo, gẹ́gẹ́ bí ó ti ń ṣe olódodo. Ẹ lè kà á títí dé ẹsẹ̀ 10. Ó tá ń gbìyànjú láti gbé kalẹ̀ pé bí ẹnikẹ́ni bá mọ Ọlọ́run nípasẹ̀ Kristi, tó dúró nínú ìfẹ́ Ọlọ́run, tó tẹ̀lé ìlànà 5 tó Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà, tó sì wà nínú ìjọ Jésù Kristi, ìjọ ti Kristi tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, á mọ iṣẹ́ èṣù, á mọ iṣẹ́ ẹ̀ṣẹ̀, á sì máa sá fún ní ìgbà gbogbo, á sì gbé ìgbé ayé mímọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ kí a lóye nǹkan wọ̀nyí
pé ìtúsílẹ̀ ní tòótọ́ ó ń bẹ lọ́dọ̀ Jésù, ó ń bẹ nínú ìgbàlà tó ti gbé kalẹ̀, ó ń bẹ nínú ìjọ tó ti gbé kalẹ̀, ó ń bẹ nínú ìgbé ayé àlàáfíà tó pàṣẹ pé a gbọ́dọ̀ gbé nínú ìjọba rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ Ọlọ́run, yóò sì fi ìmọ̀ rẹ̀ hàn wá lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí di 08057444902 tàbí 08065717023. Á tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀, kó kọ́ wa bọ̀ ọ́ ṣe, kó sì fún wa ní ìrìdí ìyè nípẹ̀kun nínú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí àwa kó lè dúró nínú ìfẹ́ rẹ̀ títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Títí tá a tún fi re pàdé, kí ìbùkún Ọlọ́run kó máa bá wa gbé. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.